short ọjọ́jú ẹ̀kejì ó tún pírìtì gidi gan ẹlẹ́kẹta Lagos kọ́lọ̀ òkúpa ẹ̀kẹrin okó gáìdì síwájú àpótí tó ń bẹ lọ́wọ́ ẹ̀yìn o láìdé wà láìmọ̀ ilé torí rẹ̀ ta lé ọ̀dọ̀ ọwa ìgbọ́dọ̀ gbẹ́rù rẹ̀ dé lọ́dún èmi àti mọ́gàjì wa ọ̀dọ̀ tara wa torí yóò tọrọ kí wá kó oúnjẹ máa ní bo ẹran mú sí àdáni kan jẹ ni kò ní ká bọ́mọ tí ọ̀fà yìí ti ń sakọ gbogbo táwọn wèrè kan ń gbá abẹ́rẹ́ sí lẹ́lọ́gùnlógún. ǹjẹ́ lẹ rántí arákùnrin kan tí gbogbo èèyàn mọ̀ sí Mukaila Sẹ̀ǹwẹ̀lẹ̀ arákùnrin mọ̀ ti gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹbọra lóòótọ́ àti. kùkùkù máa ń tètè ní bá dá tí gbogbo ọmọléèwé ti gbàgbòrò lọ bọ́ bá fẹ́ jẹ láyé iṣẹ́ rẹ̀ wà láyà fúra jẹ ni ẹ gbọ́dọ̀ jọ jẹ búrẹ́dì bọ́mọ jẹ̀sù ẹ̀sìn náwó kọ́sáàdì fún láyé ẹ̀rọ bẹ́ẹ̀ náà mílíkì o láyé o àsìkò tó bá ń jẹ sẹ́lẹ̀ rẹ̀ lọ́wọ́ tó ń gbádùn oko tó kó bá ń dùn ọ̀ dáadáa bọ́bọ̀ tó ń gbádùn oko tó kó bá ń dùn ọ̀ dáadáa orin tó kọ́ nínú ṣọ́ọ̀ṣì lọ́mọ kan pé ògo yìí Olúwa yẹ ògo yìí lọ́bọ̀ náà ń búra Mukaila o sórí ọ̀tọ̀ ní bọ́mọ búra ọ̀tọ̀ ní bọ́mọ sì yá yìí òmò fọlọ́ fi gbọ́ ìwọ pé kí n kọ̀mpútẹ́ẹ̀dì rẹ bá dé àkọ́kọ́ oní starshot ọjọ́jú ẹ̀kejì ó tún pírìtì gidi gan ẹlẹ́kẹta Lagos kọ́lọ̀ òkúpa ẹ̀kẹrin okó gáìdì síwájú àpótí tó ń bẹ lọ́wọ́ ẹ̀yìn o láìdé wà láìmọ̀ ilé torí rẹ̀ ta lé ọ̀dọ̀ ọwa ìgbọ́dọ̀ gbẹ́rù rẹ̀ dé lọ́dún èmi àti mọ́gàjì wa ọ̀dọ̀ tara wa torí yóò tọrọ kí wá kó oúnjẹ máa ní bo ẹran mú sí àdáni kan jẹ ni kò ní ká bọ́mọ tí ọ̀fà yìí ti ń sakọ gbogbo táwọn wèrè kan ń gbá abẹ́rẹ́ sí lẹ́lọ́gùnlógún obìnrin òṣòre máa ń wò tó bá ń lọ ní títì lójú pópó tó bá ráwọn rọ́ṣẹ̀ kò dúró nǹkan mẹ́ta wọn ò béèrè lọ́wọ́ yín èmi ọmọ tí máa ń sẹ̀yìn èèyàn tẹ́ bá rí rọ́ṣẹ̀ tì tẹ́ máa sá rọ́ṣẹ̀ tì bẹ́ẹ̀ ń wò yí wá jẹ́ èèyàn gidi wọn náà wọ́n yẹ kó kò di àwọn rọ́ṣẹ̀ tì mọ́ bọ́ọ̀ bá ń lọ kọ́kọ́ de sí bẹ́ẹ̀tì rẹ̀ dáadáa lẹ́sọ̀ pé gbogbo táyà ọkọ̀ rẹ̀ géètì ó pé kò sì ní driving license sí tó bá ti láwọn yẹn ọ̀rẹ́ rọ́ṣẹ̀tì ọmọ jẹ́ sọ́ra wọn sí búdì bẹ́ẹ̀tì gẹ́gẹ́ ọmọ ìyá wa náà làwọn yẹn tó tó rọ́lọ́pàá ọ̀rẹ́ wa ni bọ́ bá rí sọ́jà nébì mọ́mọ́ sáfẹ́ ní kọ̀ọ̀kan wọn mọ́ tó bá ti lẹ́rù òfin wà láì ọjẹ́ lọ́mọ wò ó mo ti wá di mẹ́gà sàkóso ṣe sọ̀rọ̀ ẹ̀rọ ṣe bẹ́ẹ̀ ni mo tún sọ̀rọ̀ àwọn civil defence o sọ̀rọ̀ àwọn tọ̀hún yẹn tó ń pè ní kọ́sítọ́ọ̀mù ẹ̀gẹ̀ngẹ̀ ìgbọ̀pọ̀ yóò ní nọ́mbà tó padà torí ìwé tèmi federal wà ló ti wá ẹjá ṣe bí bàrí kádàgbàdì ẹ̀rí pé sálálà kò ti tó wà láyé. kò ní dáa fèèbó tó ṣe kó téèbó bá kúre kò ní ìsùnwọ̀n re olórí ibú èbó yìí ní ń bá ayé jẹ́ bàbá o èbó ni òjì á máa délé ìbọ̀ sọ́lọ́ ọmọge olú ọmọ Yorùbá kọ̀ọ̀kan mi ẹ wá. tipẹ́tipẹ́ mi náà làwọn kára gbogbo sẹ́rí nígbà tá a fi hàn sùn kiri ọ̀sẹ̀ tá a mọ̀ báwa lóde yẹn láàyè àwọn eléyìí ọ̀sẹ̀ wàásù náà rà lọ́wọ́ wa alhamdulilayi èmi ò náà rè é o mo wà níwájú mèrèké mú kọrin ẹlẹ́kẹ̀jì abẹ́lẹ̀ kẹta rè é tí mo stéèjì mèrèké bàbá mi ọ̀làlẹ́ yìí ò ní tán ẹni mọ̀ sáré ọmọ ọ̀nà gbàrọ̀ ìyá lọ́wọ́ níjọ́dí o alájà ìdè mèrèké bàbá mi èjì rẹ̀ ìlà kí
ẹ ti rí owó bàbá mi mọ kọ́ gbà sẹ́wẹ́lẹ́ èjì rẹ̀ oyin láti rè é ti náwó ẹ̀yin lọ́bẹ̀ kì í sì bẹ́kẹ́sẹ́ bẹ́ẹ̀ sílé alákìísà sọ́dọ̀ gbà sọ èrègé náà mọ̀ nínáwó ọ̀yá nítorí ìdádì mi àyìnlá ó ká ẹ̀ làwọn kọ sàjẹ́ pé kò ní dáfẹ́ bó tó ṣe kò sí jẹ́ tébò bá kú rẹ̀ kò ní sùn rẹ̀ olórí gbogbo yìí ní báyé jẹ́ Jasper èbó ni ìjà máa délé bọ̀sán lọ́mọge sábà ti rówó ní rọ́bà tó ní rí. ẹ lọ wo ẹfẹ ẹwù tó fẹnu ara ẹ kọ ẹ wá lọ wò fúnra yín ẹ wá lọ wò díẹ̀ ẹ wò ó ẹ̀yin náà ẹ wò ó ṣe rí gbogbo tó ṣe lẹ́nu ayé ẹ rí báwọn ṣe rí gbogbo tó kọ ẹ rí gbogbo tó kọ bó ṣe wá kọ́ lẹ́yìn ní ìsìn báyìí gbogbo dáadáa tí bá ń bẹ́nu tọkọ yìí ó ti kó wọn àti ẹ̀ báyìí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá ṣe tó wà nù tọkọ yìí àǹfààní tó bá ṣe fáwọn èèyàn yóò bá pàdé ń bí ọ wà la fi ń sọ fún yín pé ẹ má jẹ́ ń tàn yín jẹ gbogbo aláàpò mi ń jọ kàn ṣùgbọ́n kíkú wa gan kọ́ ni pàtàkì bí ó ṣe pé kí láàlọ́ dé bá ń bi tá à ń lọ ìbílẹ̀ ọmọ Yorùbá ó ti kú Múkáìlà Ṣẹ̀nwẹ̀lẹ̀ àtòun àti ìwà rẹ̀ báyìí o àpò mi ń jọ kàn kìtà ní àjọ fìtura létí ni Múkáìlà Ṣẹ̀nwẹ̀lẹ̀ ti lọ o kò sí èbò tó ṣe ẹni tọkọ èbò tó ṣe kò sí mọ́ o ó dàbọ̀.